àṣírí tó wà láàrin Bayowa Films àti Bùsọ́lá Òkè Ẹlẹ́yẹlé rèé o, ẹ wá gbọ́ ẹ súnmọ́ bí. Ǹjẹ́ mọ̀ pé Ẹlẹ́yẹlé ti sọ̀rọ̀, ó ti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀, ó ti tú àwọn àṣírí tó wà láàrin òun àti Bayowa, gbogbo bọ́rọ̀ ṣe lọ. Ó ní irọ́ ńlá ni o, ó ní irọ́ ńlá ni Bayowa ń pa pé ó róhun lọ sítọ̀, ó lé owó ara òun lòun fi lọ sítọ̀. Ó nígbà tóun tún dé òun tún kó gbogbo CD tọ̀ tóun ṣe, òun tún kó lé Bayowa lọ́wọ́. Ọ̀rọ̀ yìí lágbára, ó dìgbà tẹ́ ẹ bá gbọ́ fọ́nrán yìí, tẹ́ ẹ bá gbọ́ fọ́nrán tí mo fẹ́ fi hàn yín, ẹ wàá ṣàkíyèsí àwọn nǹkan kan. Bàtẹ́ ẹ bá wo fọ́nrán tí mo fẹ́ fi hàn yín, ẹ rí i pé ọ̀rọ̀ yìí fẹ́ fara jọ ohun tó ṣẹlẹ̀ sí Mohbad. Òun náà kúkú ké gbàjarè nígbà tí ọ̀rọ̀ Mohbad ṣẹlẹ̀. Àmọ́ èyí tó ṣe pàtàkì ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, gbogbo ìgbà tẹ́ bá ti fẹ́ ṣe business pẹ̀lú yàn àbẹ́ fẹ́ ṣe partnership àbí nǹkan kan, kò ń ṣàwọn olórin nìkan, nítorí pé lóòótọ́ ó bá wọn ọ̀jẹ̀wẹ́wẹ́ tó ń kọrin ó bá wọn sọ̀rọ̀. Agreement ṣe pàtàkì, ó ṣe pàtàkì. Then yàtọ̀ sí yẹn, education is very important. Lack of experience wà lára nǹkan tó worry Bùsọ́lá Òkè. Kò ní experience industry, kò mọ bí nǹkan ṣe ń work ń bẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ ìkan náà àwọn obìnrin tó jẹ́ pé wọ́n like sweet mouth, nítorí tó bá ti wo fíìmù Bayowa, á mọ̀ pé Bayowa ní ẹnu tó dùn dáadáa. So ó ṣeé ṣe kó jẹ́ pé ó wà carried away, kò ń ṣe pé bóyá ọkàn fẹ́ di star nìkan, but ṣẹ́mọ̀ àwọn obìnrin kan wà tó jẹ́ pé wọ́n bá ti bá wọn sọ̀rọ̀ dídùn báyìí, nígbà téèyàn kàn fún ẹ lówó oúnjẹ, tó ń fún ẹ lówó epo, tó dẹ̀ sì jókòó tó ké gbàǹjarè síta, ọ̀rọ̀ yẹn ní bó ṣe jẹ́ náà. Bóyá àwọn kan sì wà tí Bùsọ́lá Òkè ò sọ tí ó yẹ ká mọ̀, àmọ́ pẹ̀lú èyí tó sọ yìí, ó jẹ́ ká mọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti Bayowa. Mò ń bọ̀. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Sọlá tó ti ṣe record bíi 18, ó ní 19 bọ̀ lọ́nà. Ó ṣàlàyé nǹkan kan tó jẹ́ àràmàǹdà lọ́jọ́ tí ó yẹ kó gba mọ́tò lọ́wọ́ Bayowa Films. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀, wọ́n ní ṣóògùn ní onírara. Àmọ́ ohun tí ojú èèyàn tó, ojú Ọlọ́run tó. Ó ní ìgbà táwọn máa fi dé Kòròdú, ó láwọn ti gbàgbé gbogbo nǹkan tí àwọn fẹ́ sọ. So in a way, tí ò bá tiẹ̀ ń ṣoògùn, definitely òun náà kò ní àfojúsùn at that time. Then maybe she's not a serious person. She's not really, àwọn tó wà nonchalant ni. Because if you are nonchalant, then you can just forget, things that has to do with your present focus. Somebody who is not bothered, tó jẹ́ pé, because tó bá jẹ́ pé ó really were affected ńgbà yẹn, tí ò ń ṣe pé because àwọn tips, Ọlọ́run gba tips nǹkan kan, because àwọn tips tẹ́ ń sọ yìí náà, it can amount to some amount of money tó pọ̀. But then òun náà ké gbàǹjarè, kí ló dé òun náà sọ̀rọ̀ síta ńgbà yẹn kó tó di pé agreement yẹn end, kó tó di pé ó ẹ̀ṣẹ̀ wá di àsìkò ìta ẹ̀ṣẹ̀ wá ń gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. But lábẹ́ bó ṣe lè kórí, màá fẹ́ kẹ́ gbọ́ ohun tó sọ, kẹ́ wá deduce nǹkan tẹ́ bá fẹ́ deduce, nǹkan tẹ́ bá rò nípa ẹ̀, kẹ́ jẹ́ ká gbọ́. Nítorí kẹ́ jẹ́ ká gbọ́ nǹkan tẹ́ bá rò nípa ẹ̀, kẹ́ jẹ́ ká gbọ́. Bẹ́ẹ̀ ǹjẹ́ àkọsílẹ̀ ti ẹ̀ wà pé rẹ́kọ̀dù tí mo ń ṣe yìí o, tó bá dọjọ́ iwájú o, nǹkan báyìí ní ìgbà lọ́wọ́ yín? Àkọsílẹ̀ yẹn ni pé bí agreement ẹ̀tọ́wọ́bọ̀ contract gbogbo ẹ̀. Àjọṣàyẹ ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí ọmọ kékeré nígbà yẹn, ọmọ kékeré tí ò tí really gbọ́n, tí ò dẹ̀ tí really mọ much nípa music àbí nípa industry, I was just excited that I was going to be a star. So mi ò ṣe any agreement. Àwọn èèyàn gbé àgbà kí ni èmi náà fẹ́ fún yín pé tó bá ti ṣe nǹkan báyìí o, wàá gba mọ́tò, wàá gbalé, wàá gbalẹ̀. Wọ́n promise anything, no. Kí ló wá bá dé? Wọ́n promise anything. Wọ́n promise anything. So I was just happy to be on TV. I was excited. But I just got carried away. Ariwo yẹn pọ̀ ló tó ń gbà yẹn. Lọ́gbọ́n wọn dé tèmi gbà yẹn, I was not thinking straight. Mo ṣe any argument. Pátápátá ni gbogbo ẹ̀. Fẹ́ lọ́nà náà kan ìgbà ẹ̀wọ̀ London kan. Irọ́ pátápátá. Kódà Bayowa ò ṣe tán kankan fún mi rí. So láti gbà yẹn mi ì gba anything lọ́wọ́ Bayowa, anything. Wọ́n fún mi ní anything. Only thing tó jẹ́ tangible thing tó ti
indirectly or directly ọ̀dọ̀ Báyọ̀wá ni pé there's this marketer wọn tó wà ní Alaba tó ń pè ní IK Dancent. IK Dancent happens to be like a friend to all the artists. Wọ́n bá gbogbo èèyàn ṣeré, wọ́n máa ṣe ọmọ Igbo, ọmọ Yorùbá, everybody máa ń bá. So IK Dancent ni ó pè mí níjọ́ kan tó wá ń sọ pé what about I don give you for this your no kì í fi gbogbo àárín yẹn lẹ̀ lọ́rọ̀ kan ṣá àwọn òun ni ó wá ra mọ́tò kan tó ń pè ní Honda Hala nígbà yẹn that was 2006 mo ẹ̀ṣẹ̀ bímọ gan nígbà yẹn tó rà fún yín. It was 40 days after I had my baby, after my firstborn. 40 days after IK Dancent ló gbé mọ́tò yẹn ló rà ló wá gbé lọ sílé Báyọ̀wá pé kán pè mí kán gbé fún mi pé this girl album sell well why you no give am something. She just dey enter taxi up and down. Mọ́tò àkọ́kọ́ sì ni ẹ̀ ní mọ́tò rí. Èmi ní mọ́tò tèmi ń wà kiri. Okay. But kò ń ṣe àtọ̀dọ̀ Báyọ̀wá. Okay. Bí gift ni kò ń ṣe àtọ̀dọ̀ Báyọ̀wá. Ọ̀pọ̀lọpọ̀ high profile people tẹ́ ẹ máa ń wò ní ìta tẹ́ ẹ ń wò pé èèyàn gidi rèé celebrity ńlá rèé ní society, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń ṣèyàn gidi o. Ó dìgbà tẹ́ ẹ bá súnmọ́ wọn ẹ̀yin lè máa rò pé èèyàn gidi wọn, àmọ́ tẹ́ ẹ bá súnmọ́ wọn lẹ máa mọ̀ pé àṣérò èèyàn báyìí lẹni yìí ó kàn ń fi celebrity bóra ni. Òun ló ṣe jẹ́ pé ó ṣe pàtàkì ká ṣe agreement pẹ̀lú àwọn èèyàn tí a bá fẹ́ bá ṣiṣẹ́, pàápàá tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ marketer àbí promoter nǹkan báyìí, bóyá partnership or collaboration. Ẹ drop comment yín lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láàárín Bùsọ́lá Ọ̀kẹ́ Ẹlẹ́yẹlé àti Báyọ̀wá. Ǹjẹ́ ẹ rò pé àwọn kankan ṣì wà hidden? Kí lè ròyìn tó jẹ́ pé Bùsọ́lá ò fẹ́ sọ tí Báyọ̀wá náà ò fẹ́ sọ? Abẹ́ rò pé gbogbo ẹ̀ náà ni wọ́n ti sọ yẹn. Ṣé ẹ rò pé Bùsọ́lá ó ti sọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láàárín wọn? Ẹ jẹ́ kí n mọ èrò yín. Ẹ drop comment. Thank you so much for watching Digi Naija. Remember to like, share and follow. Bye for now.